Aláròyé máa wí o. ọmọ nàìjíríà yìí kó bá ara ẹ̀ po orílẹ̀-èdè Cambodia tó gbé egbòogi olóró lọ ni wọ́n ti mú un. ọ̀dọ̀ àwọn aláṣẹ ìjọba orílẹ̀-èdè Cambodia lọmọ nàìjíríà kan ọ̀gbẹ́ni Madu Daniel Sopuru ẹni ọdún mọ́kàndínlọ́gbọ̀n tí wọ́n mú fún ẹ̀sùn gbígbé egbòogi olóró heroin wọ ilẹ̀ wọn lọ́nà àìtọ́ wà báyìí. ó ń ràn wọ́n lọ́wọ́ nínú ìwádìí táwọn agbófinró orílẹ̀-èdè náà ń ṣe nípa rẹ̀ lọ́wọ́. Aláròyé gbọ́ pé àwọn òwúyẹ́ kan tí wọ́n mọ̀ nípa iṣẹ́ tí kò bófin mu tí afurasí ọ̀daràn ọ̀hún ń ṣe ni wọ́n lọ fọ̀rọ̀ rẹ̀ tó àwọn ọlọ́pàá agbègbè Otamo nílùú Monorom níjọba ìbílẹ̀ Zavireng níbi tó ń gbé létí. lójú ẹsẹ̀ táwọn agbèfọ́ba agbègbè náà ti gbọ́ nípa rẹ̀ ni wọ́n ti ń fimú fínlẹ̀ kó tó di pé ọwọ́ wọn tẹ̀ láìpẹ́ yìí. ní nǹkan bíi aago 11:30 ọjọ́ ajé Monday ọjọ́ kìíní oṣù keje ọdún yìí ni àwọn agbófinró agbègbè náà lọ ká mọ́ ibi tó ń gbé lágbègbè Otamo tí wọ́n sì bá òbítíbitì egbòogi olóró heroin lọ́wọ́ rẹ̀. nígbà tí kò rí àlàyé gidi kan ṣe nípa ìbéèrè tí wọ́n bi í pé kí ló fẹ́ fi egbòogi olóró náà ṣe ni wọ́n fọwọ́ òfin mú un lọ sọ́dọ̀ wọn. ṣùgbọ́n ó padà jẹ́wọ́ fáwọn agbófinró pé ṣe lòun máa ń ta àwọn ẹrù òfin náà fáwọn oníbàárà òun láàrin ìlú. lára àwọn ohun tí wọ́n bá lọ́wọ́ rẹ̀ ni fóònù ìgbàlódé 2, òbítíbitì egbòogi olóró kokéènì, heroin àtàwọn ẹrù tó lòdì sófin míì. àtẹ̀jáde kan tí wọ́n fi síta lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 4 oṣù keje ọdún yìí ni àwọn agbèfọ́ba ìlú náà ti sọ pé gbogbo ọ̀nà làwọn máa gbà báyìí láti fòpin sí báwọn afurasí ọ̀daràn ṣe ń gbé egbòogi olóró wọ̀lú àwọn lọ́nà àìtọ́ àti pé àwọn máa tó fojú afurasí ọ̀daràn tọwọ́ báyìí balẹ̀-ẹjọ́. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online TV. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.